Azara Arigo ń pè mí. Hello Arigo. Níbo lo wà? Èmi ti kúrò ní airport o. Traffic náà ti pọ̀ jù tó bá rí gbogbo àwọn èèyàn tó ń sá lọ́ra. Traffic mú plane. Àwọn èèyàn ti jápa gidi gan náà. Èmi ti ń rò pé tí a bá ti ráyè fò plane àbí ká gba ọ̀ràn Ṣakí àbí ìdí ìrókò àbí ọ̀nà Badagry ká ẹ̀sìnjẹ́ láti bẹ̀ torí àwọn Boko Haram tó wọ̀lú àtàwọn ẹ̀sìmẹ̀ tó wọ̀ sí Àbújá rà shutdown ni àwọn ọkọ̀ ẹ̀mí ò tí ì fẹ́ kú. Àwọn ọmọ ọlọ́mọ ló lè kú àwọn ọ̀daràn. Ẹjọ́ kí lórúkọ ọ̀gbẹ́ni tó ń ṣe assembly ní Sùúrùlérè ra Kẹsìmọ́lẹ̀ àbúkẹ́ mo rí fóònù ẹ̀ mo fẹ́ béèrè advice kan lọ́wọ́ ẹ̀. Ṣé o mọ̀ pé ọ̀gbẹ́ni náà kò gbádùn rárá tó bá yá máa sunkún ègbèrè kiri tẹlifíṣàn pé kìnìún kan ó ṣe ọ̀rọ̀ sọ kò ṣe ọ̀rọ̀ orú wọn ló máa ń jẹ́ kán bú yìtù. Ìwọ náà wo ó ṣe gádà wèrè lòun ṣe bíríìjì ó ṣe gádà owó tó yẹ kó fi ṣe bíríìjì ó ti fi ṣe bíbọ̀dù sẹ́gbẹ̀ẹ́ bíríìjì. Kò rí ìtìjú kánsẹ́lọ̀ Bayelsa lásán kánsẹ́lọ̀ common kánsẹ́lọ̀ kánsẹ́lọ̀ ó ṣe títì fún community méjì pẹ̀lú owó oṣù àbí owó tó ń ní kó fi lọ ra mọ́tò rin àmọ́ eléyìí tó bá ti wọ fìlà oníke ẹ̀wò onírin tó àánú Kẹsìmọ́lẹ̀ ló ń ṣe mí ìjọba mi wá nọ́mbà ẹ̀ mo ń dúró de bọ̀ǹkọ́rí mo yìí ń sọ fún ẹran lásìkò ní pé jẹ́ ká jápa àwọn ọ̀bọ̀n tó wà nílẹ̀ kò lè tó nǹkan tó àwọn fèsì àwọn tó ra àwọn pípọ̀ yẹn lóore wọn pé àgbà àsìkàrà wá rìn o jẹ́ ká jẹ́ lọ yẹn àánú ẹ̀ ṣe mí wọ́n ti mú èmi náà sọ congratulations nǹkan ẹ̀mí dáràn máa pè é padà.